agbébọn tó pa ọ̀pọ̀ èèyàn ní Kwara wọ́n dáná sun ààfin ọba. Nǹkan kò mọ̀ fararọ ní ìpínlẹ̀ Kwara pẹ̀lú bí àwọn agbébọn bí wọ́n ṣe tún ya wọ ìlú kan níbẹ̀ tí a mọ̀ sí Wóró níjọba ìbílẹ̀ Káyàmọ́ tí wọ́n pa ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì tún dáná sun ààfin ọba ìlú náà. Àná ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026 yìí ó mà ní ìkọlù tuntun náà wáyé gẹ́gẹ́ bí àwọn olórí agbègbè Wóró gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ní kò dín ní èèyàn 30 tí àwọn agbébọn náà tí wọ́n yìnbọn pa. Wọ́n ní nǹkan ìjà olóró oríṣiríṣi tó mà lágbára gan-an làwọn apààyàn náà mà gbé wá sí Wóró. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé bí wọ́n ṣe yìnbọn mọ́ àwọn èèyàn ó ní wọ́n yìnbọn sí dúkìá wọn. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú agbègbè yìí ní Kwara Honorable Saheed Baba Ahmed ó mà sọ fáwọn oníròyìn pé a mọ̀ gbọ́ wípé òkú èèyàn ti wà láàrin 35 sí 55 bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ ṣọ́ọ̀bù làwọn agbébọn náà ó ní wọ́n tó sọ iná sí tó sì jóná kanlẹ̀. Yàtọ̀ sí àwọn tó ní wọ́n mà dá ẹ̀mí wọn légbodò, ọ̀pọ̀ èèyàn ó mà ló mọ̀ tó sá wọgbó lọ pẹ̀lú bí wọ́n ṣe tún farapa nípa bóyá àwọn tó pa èèyàn rẹpẹtẹ yìí wọ́n tó jí àwọn mìíràn kó wọgbó lọ. Honorable Ahmed ní òun kò lè fìdí eléyìí múlẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn agbébọn ọ̀hún wọ́n mọ̀ sọ iná sí ààfin Emir Wóró wọ́n sì jó kanlẹ̀. Bákan náà ẹni asòfin yìí ìmọ̀ ló mọ̀ sọ pé àwọn kò tí ì rí àrẹ̀mọ Emir náà látìgbà tí ìkọlù yìí ti wáyé, bó tilẹ̀ jẹ́ pé ọmọ náà kò sí ní ààfin nígbà tí wọ́n dé, ṣùgbọ́n ó wà láàrin ìlú Wóró. Wọ́n jó ààfin Emir kanlẹ̀ pátápátá títí kan àwọn ṣọ́ọ̀bù tó wà nítòsí ààfin. Ní ìtẹ̀síwájú àlàyé Honorable Saheed Baba Ahmed ó ní lẹ́tà kan wà tí àwọn agbébọn yìí tí wọ́n ti kọ ṣáájú sí àwọn olóyè ìlú Nuku àti Wóró, nínú èyí tí wọ́n ti ní àwọn ń bọ̀ wá láti wá ṣe ìkọlù sí wọn. Aṣòfin náà sọ pé lásìkò náà ni àwọn ṣètò àwọn ológun sí agbègbè náà láti kojú wọn, ṣùgbọ́n wọn kò yọjú lásìkò tí àwọn sójà wà níbẹ̀. Wọ́n kàn déédéé yabo ìlú ní ọjọ́ ìṣẹ́gun ni. Ó wá tẹ̀síwájú pé láìpẹ́ yìí náà làwọn agbébọn kan òun wọ́n máa wọ ìlú Nuku ní Kwara níjọba ìbílẹ̀ Káyàmọ́ tó kọjú sí Wóró. Ó ní wọ́n pa èèyàn náà nígbà náà pẹ̀lú. Bí ìkọlù àná yìí ṣe wáyé, Honorable Ahmed ṣàlàyé pé àwọn sójà tó wà lágbègbè náà wọ́n máa wọgbó lọ lẹ́yìn tí wọ́n gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n kò sí àrídájú pé wọ́n máa rí àwọn tó ṣiṣẹ́ láabi náà mú. Ìgbàgbọ́ ọ̀pọ̀ nípa àwọn tó ṣe ìkọlù àná yìí ó mà ní wípé igbó Bágù ní Niger ó ní wọ́n ti wá, èyí tó pààlà pẹ̀lú Kwara. Ìjọba ìpínlẹ̀ Kwara ó mà kórojú sí ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì bá àwọn tó pàdánù ẹbí wọn kẹ́dùn. Lásìkò tí a parí ìròyìn yìí, iléeṣẹ́ ọlọ́pàá Kwara kò tí ì fi àtẹ̀jáde kankan síta. Tẹ́ ò bá gbàgbé, àwọn ìkọlù ó ti wáyé léraléra ní ìpínlẹ̀ Kwara, pàápàá lásìkò tí ọdún 2025 ń parí lọ. Wọ́n jí àwọn èèyàn gbé, wọ́n sì pa àwọn míì. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè mọ àwọn ètò alákòjọkan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rí yóò wá èmi àti ń rí o, àmín.